sórí ogún ọdún tí driver ti wà nílé ayé wọn ò tí ì bí díò náà tí ọ̀rọ̀ ọkọ̀ tí ọmọ wà káàkiri ó ṣọ́ọ̀kì rẹ bí ayé ṣe rí nìyẹn kílé tó wà ní gbéṣẹ́ forí kó gbà ká mú ìwọ náà tó jọ àbọ̀ olówó só lè jówó rẹ tó ní ni olówó mẹ́jà kò tó olówó mẹ́jà kékeré à ń jẹ́nu owó ẹ̀ ni ẹni tá a bá jẹ́nu owó rẹ̀ kò bá já sí ọ̀fun ayé kó kú dànù ọ̀kẹ́ nìkankan kí ni mò ń sọ fún ọ lásàmọ̀ ní pé ìwọ bàbá olówó wọn lọ́wọ́ ọmọdé ò tó pẹpẹ àgbàlagbà ọwọ́ kẹrìngbè iṣẹ́ tí èwe bá bí àwọn àgbàlagbà kágbọ́ ọmọ ṣe kọ̀ òun kálukú ló ní ìdìbúlò fúnra wọn ilé ayé yìí mutualism lájọ máa gbé àjọ máa ra wa lọ́wọ́ ni ìsìnwó ìkòròwò níta bá dìjọ wò gẹ́gẹ́ ní gùn ìwọ lówó ayé na tálíkà lọ́wọ́ tálíkà ọlọ́run tó wọ́n náà wò yẹn òun náà ni tí ó ṣe fún ọ ìwọ ilé ayé yìí àwa connected ni àjọ máa ra wa lọ́wọ́ ni ìwọ tí wọn ló sì ní mọ́ ṣe ìgbéraga ní síwájú parun túra rẹ láṣìírí kára yóò lè bá a ṣe bù ọ́ túra rẹ láṣìírí kọ́lọ́ lè bá a ṣe bù ọ́ láṣìírí àìwò ilẹ̀ ń gbé pamọ́ tẹ ní àmọ́ wò ohun tá a bá fi pamọ́ lónìí yóò padà tú síta lọ́la ni ìwà aláìní ẹni bá ṣe ọ́ lóore mọ́ fi bí sú wọn ìka tó bá fún ọ lóúnjẹ mọ́ gèjẹ fún ìdí èyí èmi ò ní tí máa rẹni tó ní ẹ dákun ẹ̀bùn mi o èmi ní ìwọ tí o bá ní ìrànlọ́wọ́ bí mi màá fún ọ tó o bá wá béèrè nǹkan lọ́ọ̀ mi tí ń bá wa láǹfààní àti ṣe fún ọ gbà wípé kí ni mi ò ní nítorí pé ní téèyàn ò bá ní èèyàn kì í bùn yàn tọ́lọ́ ń bá rí ọ jẹ́ kéèyàn náà rí